Ẹ káàárọ̀ gbogbo ilé. Èní ni ọjọ́ Wednesday, ọjọ́ kẹta oṣù keje nínú ọdún 2025. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Olówófẹ́lá Ọlánrewájú. Ibi tí a wà yìí ni wọ́n ń pè ní GRA nínú Ìkẹjà ní ìlú Èkó. Èmi wọ ọṣọ mi láti lé mi ní Ìkòròdú dé gbogbo ibi báyìí. Mo wà nínú mọ́tò, ṣẹni tí bóyá wọn lè rí dáadáa ní àkókò tá a wà yìí, ṣùgbọ́n wọ́n á rí pé ilẹ̀ ti mọ́. Mo débi tí mò ń lọ ní GRA Ìkẹjà nílùú Èkó. Àwa tó kù náà jẹ́ ká jáde, ká tiẹ̀ ṣe díẹ̀díẹ̀ kí a mọ bó ṣe ń lọ. Àdúrà wa gbà ó. Rí Yorùbá ọmọlúwàbí làwa jẹ́, àṣe jàgídíjàgan. Àdúrà wa gbà ó. Ó dàbọ̀.